wàhálà mo gbà fáwọn mẹ́ta kan nínú ká ṣètò ká sọ̀rọ̀ eléré onífújì ní gospel ní islamic ni mo gbà fáwọn mẹ́ta kan tí mo gbóṣùbà fún. mo lè sọ pé àwọn mẹ́ta tí mò ń wá àwòkọ́ ṣe wọn nìyẹn èèyàn dáadáa ni wọ́n òótọ́ ni wọ́n gbé dání wọn kì í ṣàbòsí. bọ́rọ̀ bá ṣì jẹ́ òun ni wọ́n ṣe máa ń sọ. àwọn tèmi ń wò as role model as mentor nìyẹn. níwọ̀n mi di àmì Àfọlábí ó kọ́ ya ó ní máníjà mi bá sọ. àkọ́kọ́ nínú àwọn tí mo gbà fún bàbá wa Mọ́gàjì Kọ́lá Olóòtú ọmọ Àdàbánijà nílùú Ìbàdàn mo gbà fún wọn. Ghana expect ọjọ́ bíi 2014. ẹ̀kejì nínú àwọn tí mo gbà fún Hamzat Oríyọmí Hamzat nìbàdàn Àgídìgbò FM mo gbà fún wọn. ìlàgbàdé bí. ara àwọn tí mo wá àwòkọ́ṣe wọn nìyẹn kébì náà lè bá a tó wọn. àwọn tí jó ọmọ ìyàwó anábì ní Dubai. ẹlẹ́ẹ̀kẹta nínú wọn òun ni Délé Adéyanjú àgbà pírẹsẹ̀ntà àgbà interviewer. Délé Adéyanjú wọn ṣe dáadáa nú ayé òótọ́ ni wọ́n gbé dání gẹ́gẹ́ bí èmi náà ṣe gbé òótọ́ dání lójú tọ̀dọ̀ mi. àwọn tí àwọn ìyá pàgọ́ ẹ ṣe àdúgbò ó pẹ́ tá a ti ríra wa. àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí. iṣẹ́ ni ò jẹ́ làbá ẹ̀ka kan. àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ mo gbà fún wọn dọ́kàndọ́kàn mi ni. fẹ́ wá àwọn tí Nàìjíríà náà. wípé wọ́n ṣe dáadáa nú ayé nínú ká sọ̀rọ̀ olórin ká ṣèwádìí lórí àwọn olórin wọ́n ṣe dáadáa nú ayé. àwọn tí Nàìjíríà náà dèmí mọ́ ọ̀lẹ́ ó bá sọ. àwọn tí Nàìjíríà náà dèmí mọ́ ọ̀lẹ́. ọ̀dọ̀ bàbá wa Mọ́gàjì Kọ́lá Olóòtú òní mo fẹ́ yà lọ́jọ́ tèmi. ẹ dẹ̀ mọ̀ pé. bàbá Kọ́lá Olóòtú wọ́n sọ̀rọ̀ kan bí ọjọ́ mẹ́ta mẹ́rin kan sẹ́yìn. nílé ọba. ohun Àlàó Màláíkà lẹ̀ ń gbọ́ yẹn ní 90s. wọ́n ṣe láìfì fún Small London ní 1999. èèyàn mẹ́rin ṣófìlà èèyàn dẹ́kunlé fàjọ̀gádé èèyàn délẹ́kẹ̀ aládé fáà ìtàjọ fáà lílo aládé fáà èèyàn sùlẹ̀ ọ̀gádé. gẹ́gẹ́ bí mo ṣe ń bọ̀rọ̀ mi bọ̀ mo ní mo gbà fáwọn mẹ́ta kan mo gbà fún bàbá wa Mọ́gàjì. bàbá wa Mọ́gàjì Kọ́lá Olóòtú mo ní mo gbà fún Oríyọmí Hamzat mo tún ní mo wá gbà fún. mo gbà fún Délé Adéyanjú àgbà pírẹsẹ̀ntà àgbà interviewer. èèyàn ti dọ́là pọ̀ èèyàn tùlẹ̀ bàbá alábàárọ̀ èèyàn yárò àjò sásòrò èèyàn ta. mo wá tẹ̀síwájú mo ní bàbá wa Mọ́gàjì Kọ́lá Olóòtú ọmọ Àdàbánijà ńlùú Ìbàdàn wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan lórí àwọn olórin níbi ọjọ́ mẹ́ta mẹ́rin kan sẹ́yìn. ṣùgbọ́n mi ò tí ì rèé pírẹsẹ̀ntà kankan tàbí blọ́gà kankan kó dá bàbá lóhùn pé bàbá mo gẹ́tì ń tẹ̀ sọ yẹn bó ṣe rí gan-an rè. èmi wá fẹ́ dá bàbá mi Kọ́lá Olóòtú lóhùn mo fẹ́ dá wọn lóhùn mo fẹ́ mú opinion ọ̀tọ̀dọ̀ mi wá bóyá mo wá correct bóyá mi ò wá gbà á ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣáà máa drop comment yín sínú comment section bẹ́ẹ̀. Bàbá Kọ́lá Olóòtú ní onífújì tó ń lọ òde jù ní Nàìjíríà tó tún bísí jù ní Nàìjíríà òun kọ́ ló lórúkọ jù òun kọ́ ló ń pawó jù. Bàbá Kọ́lá Olóòtú ní onífújì tó ń pawó jù òun kọ́ ni wọ́n ń gbádùn eré rẹ̀ jù. títí bíbá máa wí o Àyìndé wá sí ìlú mi o. Bàbá Kọ́lá Olóòtú tẹ̀síwájú wọ́n ní onífújì tí wọ́n ń gbádùn eré rẹ̀ jù òun kọ́ lórí ṣe jù. mi ìyá àdìsọ́mọ lòbodò ọkọ tó bí Thomas mi àwàkọ ní wáyé ìdè mi o. Bàbá Kọ́lá Olóòtú ní onífújì tó rí ṣe jù òun kọ́ ló tà jù. àkútọ̀jú mi l'Amẹ́ríkà kan ni àwòtúndì ọmọ ajẹ́ ti bí yọ. Bàbá tẹ̀síwájú wọ́n ní onífújì tí rẹ́kọ̀dù rẹ̀ tà jù òun kọ́ ni wọ́n ń play jù lórí rédíò àti lórí social media. ìkùdú ọ̀gá ọmọ ẹ̀lú kú mẹ́ta àwọn Àyìndé Bọ́lá mi ò ṣeun báyìí lónú ọmọ tọ̀kẹ́ ọkọ̀ ìdílé. Bàbá Kọ́lá Olóòtú ní onífújì tí ó lórúkọ tí àwọn èèyàn ń gbọ́ kákàkiri òun kọ́ ló ní wéètì jù lórí social media ṣé lóòótọ́ ni àbírọ́. ọkọ̀ yìí. Olúwayé jẹ́ kí n kó lórí nọ́mbà yẹn kí n bọ́ sórí nọ́mbà mi èyí tó dùn mí jù gangan ni mò ń lọ yìí èyí tí ó dàgbòrú tí ó tú wọn ká.
bàbá Kọ́lá Lótù wọ́n ní onífújì tó máa ń mú déètì fún àwọn olórin fún máa ń déètì fún àwọn èèyàn tó bá fẹ́ ṣe ìnáwó onífújì tó máa ń mú déètì fún àwọn tó bá fẹ́ ṣe ìnáwó pé déètì ẹ̀mú yìí ó ti wà ńlẹ̀ àfi tábà fún déètì mi ò pàápàá jùlọ tó máa jẹ́ weekdays tó lè jẹ́ weekend. wọ́n ní ta ló ní fújì náà K1 the ultimate ni òun ní mú déètì fún àwọn onínáwó. owó ọwọ́ ẹ̀nà sàmọ́ o ìyá ara ẹ̀nà sàmọ́ bàzọ́ ọmọ kọ́kọ́ lọ́wọ́ gba kówó yẹn. wọ́n ló ní fújì tó ń pawó jù tó yẹ pé ojú tó pawó kó má ti wọ pósítà ni onífújì tí wọ́n ń lò jù ní concert ní Nàìjíríà tilẹ̀ tòní tó mọ́ Pasuma ni Pasuma ló ní fújì tẹ́ pé tẹ́ bá pè sí concert ibẹ̀ máa kún fàyà ni Pasuma ni. gbà mí lẹ́jọ́ ọ̀tún kí n tó sì sí. ó ṣàmọ̀ pé mi ò lágbára fún mi kó má bá regret. wọ́n tún ní ta ni onífújì tó yẹ pé ó gùn jù nínú eré ìbílẹ̀ bó ṣe kọ́ ni ẹ̀ wọ́n ló ní fújì tó gùn jù nínú eré ìbílẹ̀ àwọn méjì ni màá dárúkọ àkọ́kọ́ Ṣẹ̀fíù Àlàó ẹ̀kejì Alhaji Saheed Òṣùpá. sátidé tó bá máa dára. ẹ̀yin ni kẹ́ wá sọ èyí tó gùn jù nínú eré ìbílẹ̀ nínú àwọn méjèèjì Saheed Òṣùpá àti Alhaji Ṣẹ̀fíù Àlàó ta ló gùn jù nínú eré ìbílẹ̀ bó ṣe kọ́ síbẹ̀ nìyẹn. ṣùgbọ́n èmi ti mẹ́sì wá pé Saheed Òṣùpá tàbí Alhaji Ṣẹ̀fíù Àlàó kọ́nà méjì ni ó jẹ́. sátidé tó bá máa dára tí mo ṣára tí mo gbogbo Sunday tó bá máa jò. sátidé ṣára tí mo. wọ́n tẹ̀síwájú wọ́n ní onífújì tó tájù ńlẹ̀ Nàìjíríà onífújì tó tájù ńlẹ̀ Nàìjíríà ta ni ìwà jẹ́ yẹn náà o mọ̀ bọ̀. mọ̀ pé ẹ̀lẹ́ fẹ́ gbọ́ onífújì tó tájù ńlẹ̀ Nàìjíríà. àlọ́ ń kí ó lọ́jọ́ yẹn nígbà rẹ̀ o ìṣẹ̀lẹ̀ dáadáa náà. àwọn tó ń bú wa máa wò wọ́n àti àìtọ́ èmi gan ti ń wò yín fújì tán ní kò tiẹ̀ kan ayé làlá ńláńlá. kọ́ńkọ́ náà ní kò sẹ́ni tó wá. àtìgbà tí recognition wá jáde o. ẹ jẹ́ bá mi drop comment yín wọ́n ní onífújì tó ń tájù nílẹ̀ Nàìjíríà ta ni. wọ́n sọ mí ní sọ èso fc kọ́nàwó ọ̀lùmọ́nàjà ọlọ́bàdì wọ̀ọ̀dọ̀ wọ́n kí pọ́n dáńsì ní wọ́n dẹ̀ ń pọ́rọ̀ pín rẹpẹtẹ. àmọ́ àwọn dáùtì Thomas kan wọ́n wá sọ pé kò ní pẹ́ tán mo wá ń bí wọ́n lè rè ó kí ló fún ọ ní àìdíà yẹn. wọ́n láwọn kan ti jáde tẹ́lẹ̀ rí tọ́sẹ̀ rẹ̀kọ̀d kan tọ́sẹ̀ kejì o wọ́n lẹ́nu níbẹ̀ mọ́ra o yóò fi ọwọ́ lábàákà èmi máa fún ọ lójú pé o sátìrì àmọ́ni gangan lónìí ṣọ́ọ̀tà mi Àlàbí manista ẹ̀gbọ́n manista rẹpẹtẹ pásítọ̀ manista ìjàgbẹ́ta o ìgbà tí kì í ṣe èèyàn ṣèbọ̀ lọ́n lókè ní. bàbá mi Adésínà Péyẹmí ẹ káàbọ̀ sórí ètò Midweek Vibes. lónìí ṣọ́ọ̀tà mi. mo ti béèrè wọ́n ní onífújì wo ní tájù nílẹ̀ Nàìjíríà ẹ bá mi drop comment yẹn jọ. alókè lónìí kò dùn kó bọ̀ sáàtì lónìí kò dùn kó bọ̀. àwọn tọ̀gìnrán láti ń wọlé o. lónìí kò dùn kó bọ̀ kó pẹ́. Àdìsá Olúwafẹ́mi Razak wọ́n ní ọ̀gá ńlá ni. ọlọ́run tó ṣe ìyàdúgbò ìjímọ̀ lápàṣà. Ọlọ́run sẹ́. ọdẹ yàrá jẹ lábí ìlú Toyota jì láìpẹ́ láti nà nábì gẹ́tọ̀ ló kàn ó. tí mo bá dàgbà mo fẹ́ máa folókè yìnyín nínú jẹ́ tó máa jẹ́ tèmi gangan. níbo tiẹ̀ pọ̀. ọlọ́run tó ṣe ìyàdúgbò ìjímọ̀ lápàṣà. ìbọn ọmọdé yàrá jẹ lábí ìlú Toyota jì láìpẹ́ láti nà nábì gẹ́tọ̀ ló kàn ó. onífújì tó ń tájù wọ́n ní Pasuma ní ṣé lóòótọ́ ni àbírọ́. inú jẹ́ tó máa jẹ́ tèmi gangan. ó ti wà látètè kọ́ ṣe. ló ń bẹ ní sẹ́yìn bẹ́ẹ̀ náà ni yóò sì máa rí. ìgbà gbogbo atáyà ẹni pẹ̀kún. ètò kù ní pé tẹ́bà mi fà mí lé lórí. amen. eria ó ti wà látètè. àfi tá a bá parọ́ tọrọ wa jẹ́ onífújì tí ń tájù nílẹ̀ Nàìjíríà tòní Alábí Wàsíù Alábí Pasuma ni Alhaji Wàsíù Alábí Pasuma ni onífújì tí ń tájù kọ̀nfàmù ní àpáti wèrè. pé tẹ́bà mi fà mí lé lórí. amen. èmi lè lórúkọ tọ́gbọ̀n pa ipa àmọ́mọ́. èyí tó kàn lórí ìwé ìléwọ́ mi ń bí báyìí wọ́n ní onífújì tó ní composition jù onífújì tó ní composition jù yàtọ̀ sí Barrister ta ló ní composition jù. ẹ rẹ̀ lọ́wọ́ Pasuma ẹ̀ ọ́ orin bá ti yá ó ti
ìlànà pọ́npọ́n sí lọ́rọ̀ mi sọ́mi ò bá kárí. Adélérè Adéwálé Michael káàbọ̀ sá wọ́n ní pàṣẹ náà ni òun ní ń tàjù. ẹ̀gbọ́n fílẹ̀ kọ̀ọ̀kan sí à. Abdul Mujib Olóyin wọ́n ní for that concert it is between two also Guy Pasuma and Òṣùpá ní dọ́tà sọ ni pé concert yẹn wà lára àwọn méjì Pasuma àti Saheed Òṣùpá ni wọ́n ṣe concert jù. ẹ̀sùn dáńdán tó fẹ́ farawé wa ṣe máa ṣàìsàn rẹpẹtẹ. Olúwa mo ti kó lórí ọwọ́ yẹn orí ọwọ́ tí mo wà ń sẹ́yìn ni pé onífújì wo ló ní composition jù yàtọ̀ sí Síkírù Àyìndé Barrister onífújì tó yí wà live tó ní composition jù ẹ máa bá mi drop comment yín. tó fẹ́ farawé wa ṣe máa ṣàìsàn rẹpẹtẹ. ẹ má gbàgbé pé èmi náà mi ò máa drop opinion tọ̀dọ̀ mi o ó wá right ó wá wrong ẹ jẹ́ kí n mọ̀. ó yàtọ̀ tọ́tọ́ kọrin tó máa bá bà mú tó fẹ́ farawé wa ṣe máa ṣàìsàn rẹpẹtẹ. ìyẹn la ò gbọ́dọ̀ tójú ọ̀gbẹ̀rì pé kó wá dá fánù. ṣé ẹ̀ gangan ni ò mú mi sà. Olúwa iṣẹ́ ìkọ́kọ́ ni òun mímí gan ṣàṣùpá bó ṣe ń tẹ̀síwájú níbi iṣẹ́ ìbí tẹ fi mí sílẹ̀ àná kọ́ ni mo wà léni mo ti gbéra tó tún bá mi yàn. ẹ̀yin ẹṣẹ́ àmọ́ pẹ̀gàn máa ṣọ̀tẹ̀. ìjẹ́ pé lójoojúmọ́ lèmi sọ́jú. ṣọlá bọ́ọ̀dì bàbá tóbi gbogbo lamentation kúnlẹ̀ tẹ̀sán kò yí àwọn bàṣọ. mi ò mú mi sàṣùpárá ìsàṣọ lójúmọ́ gan fún mi láyé à. tóbi jẹ́ pé lójoojúmọ́. èyí tí ẹ máa drop comment yẹn ẹjọ́ onífújì wo ló ní composition jù ní Nàìjíríà yàtọ̀ sí late Síkírù Àyìndé Barrister. onítùkùtù onítẹ́gbẹ́. onítùkùtù onítẹ́gbẹ́. ẹlẹ́nu. onífújì tó ní composition jù lọ́dọ̀ tèmi Alhaji Saheed Òṣùpá Akórèdé ni wọ́n ní composition tó pọ̀ tó jẹ́ evergreen. ọwọ́ agúnbàjẹ́ onítẹ́tíà.